Apata dé, Apataewi dé, òní lọ́jọ́ ìbí ẹni Olúwa, ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni Olúwa Ọlọ́run ọba mi yọ́nú sí, ẹni Olúwa Ọlọ́run ọba mi fẹ́ dénú, Pastor Aro Aluko, happy birthday to you sir. Ìkan nínú àwọn ọmọ yín nínú Olúwa ni wọ́n ní kí n máa kí yín pé ẹ kú ọdún ẹ kú yèdú o. Mrs. Edu Olúwatóyìn ó ní ẹ kú ọdún ọjọ́ ìbí tòní tó bá yín láyé tó bá yín láyé tó bá yín láyé. Pastor Aro akọrin mímọ́ sólúwa ká gbàdúrà níṣẹ́ wọn. Ọlọ́jọ́ ìbí tòní lẹni tó lúwọ́ Ọlọ́run ọba mi ń gbénu rẹ̀ sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ìlàwọ̀ Èkìtì ni ọ́, Ìlàwọ̀ Èkìtì lórí irun rẹ̀. Ǹlẹ́ ọmọ ẹni kò torí wíwẹ̀ kó máa kúrò sọ́jà. Kó wí kan nájà kan bomi alura. Bá mi nínú Olúwa alékíní lórí ìkìlẹ̀ ní òrìṣà abẹ̀là òdúdọ̀ bá wọn ṣe. Torí iwájú orí rẹ̀ òjò tọ̀yà kán má ṣe gbé ọ̀fọ́ ya. Dùkẹ̀yìn rẹ̀ òjò tó òòṣà kán má ṣe tà ọ́ fòòṣà Ìlàwẹ̀. Torí ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n ń ṣe. Ìwọ lọmọ arúgbó ọjọ́, ìwọ lọmọ àgbàlagbà oyè. Ìwọ lọmọ ẹni òkúnrí tó sá tí Jọ́dánì rí tó padà sẹ́yìn. Ìwọ lọmọ ẹni tá a torí rẹ̀ béèrè wípé kí ló dé ìwọ òkun tó fi sá àtiwọ́ Jọ́dánì tó fi padà sẹ́yìn. Ìwọ lọmọ òyìkìyíkì olú ọ̀run alágbára ńlá. Ìwọ lọmọ gbanigbani tó gbani tí ń gbani lọ́jọ́ ewu dodo. Bá mi nínú Olúwa happy birthday to you sir. Ìgbọ́dún ìṣẹ́jú kan ni àṣeyí ṣàmọ́dún o, àṣàmọ́dún ṣẹ̀mí. Àtọmọ àtaya ẹ̀ nífi kankan ṣeṣẹ́ ìránṣẹ́. Ẹ̀yin fún alára yín gan ẹ̀ nífẹ̀mí ara yín ṣeṣẹ́ ìránṣẹ́. Àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ ń yẹnu ọlọ́jọ́ ìbí bò bá ti ń lọ re ló máa bọ̀ re. Ọdọọdún báyìí là ń rórógbó, ọdọọdún là ń ráwùsà. Ọdọọdún là ń rọ́bòbì lórí àtẹ. Ojúmọ́ kò ní mọ́ kẹ́sẹ̀ ó má rìnà. Ẹ ò ní tẹ́ ìjọ Ọlọ́run ò ní túmọ̀ yín lórí. Ẹ̀mí Ọlọ́run ò ní dágbére fún yín. Olúwa Ọlọ́run ọba ò ní dá yín dá. A máa gbọ́ àdúrà yín. Àṣẹ Olódùmarè ọba a máa bá yín gbé o. Apataewi lèmi ń jẹ́. Tẹ́ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775. Gbogbo apá ó di ibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́lé gbogbo ilẹ̀ kílẹ̀.